Èèpà òrìṣà òrìṣà èèpà èèpà ọlọ́jọ́ èèpà. Mo kí gbogbo wa nínú ìdílé aláyọ̀ yìí o. Àjíǹde ara máa jẹ́ fún wa o. Mo kí wa tàgbàtàgbà, mo kí wa tẹ̀mẹ̀ṣọ́, mo kí wa tológun. Ìdí pàtàkì tí mo fi wá ní ìrọ̀lẹ́ yìí ni láti ṣe àwọn àlàyé kan lórí ẹ̀sìn àbáláyé wa tí à ń pè ní ẹgbẹ́ olórìṣà yìí, òrìṣà gangan. Tí wọ́n bá bi wá kí ni òrìṣà, ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tí òrìṣà jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbàlagbà wa tó dẹ̀ mọ̀, màá bẹ̀ wọ́n náà kó túbọ̀ máa làáyé wa. Kí ni òrìṣà? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi question yẹn. Kí ni òrìṣà? Ṣáájú ohun gbogbo, mojúbà gbogbo ajúnilọ tó ń bẹ lórí ìkànnì yìí o. Mo fìbà fún Olódùmarè o. Mojúbà kọ́dà, mojúbà àṣẹ̀dá, mojúbà gbogbo nǹkan tó ń pè lóríṣà nílẹ̀ Yorùbá. Orí wa ṣàwásí ire o. Òrìṣà jẹ́ ẹ̀mí àìrí. Òrìṣà jẹ́ kí ni? Ó jẹ́ ẹ̀mí àìrí, ẹ̀mí tí a ò rí ṣùgbọ́n tó rí wa. Ikọ̀ ni wọ́n sí Olódùmarè. Olódùmarè ó jẹ́ ọba ńlá, ọba tó ju ọba lọ, alágbára lórí ohun gbogbo, lórí gbogbo òrìṣà. So ikọ̀, messengers, ikọ̀ òun ni àwọn òrìṣà jẹ́ sí Olódùmarè. Àwọn òrìṣà kan wà tí a bá láyé, a bá wọn nínú ayé ni. Àwọn kan wà àdáyébá, àbáláyé àti àdáyébá. Ṣé ẹ gbọ́ báyìí? Àbáláyé, àdáyé àbá nílé ayé, ìgbà tá a dé ayé làbá, bóyá nínú ilé wa o, bóyá nínú ẹbí wa. Àwọn ní ikọ̀ tó so wá wá sí ayé. Wọ́n ní pé kò ní gùngùn kó má níbi tó ti so wá. Okùn akèrègbè ò lè gùngùn kó má níbi kan tó ti dìde. Omi ò ní tóbi kó má ní orísun. Àwọn ní orísun ayé wa. Àwọn òrìṣà yìí, àwọn ní orísun ayé wa. Àwọn ní orílẹ̀ wa. Àwọn ló ní wá. Àwọn la bá wá, they are the genetical order in whom we came from. Àwọn ní ancestors tiwa. Take for example, Bàtálá Bàtáàṣà, ọba Ìgbò, ọba kan ní kéṣe, ọba tí ó represent Ọlọ́run Olódùmarè láyé, tó ń fi ìwà àti ìṣe Olódùmarè kọ́ ẹ̀dá ní ìgbà kọ́ wáṣẹ̀ ni. Ẹ jẹ́ ká wo Ògún Lákáyé Ọ̀ṣìmàlẹ̀. Ògún Lákáyé òun ni ọ̀sìn àwọn òrìṣà. Òun ni olùlànà, òun ni àpènà wọn ní ìgbà yẹn, ní ìgbà ẹ̀kọ́ wa, nígbà tí orí dá wọn. Òrìṣà 16 àkọ́kọ́ Ògún wà nù wọn. Tátó wa máa ka àwọn òrìṣà. Ká wá máa ka ọ̀kànléníwó irúnmọlẹ̀. Ká tó wá máa ka bó ṣe bímọ tó wá di àkà ìmọye òrìṣà káàkiri àgbáyé. Tá bá wò ó, Ọ̀ṣun abiyamọ ni, nọ́ọ̀sì àwọn òrìṣà. Tí ọ̀sẹ̀ bá jẹ́ ewé tó bá jẹ́ egbò, Ọ̀ṣun ló máa ń bá wọn pò pọ̀ tó fi ń tọ́jú ọmọ, tó ń fomi dára láàrin àwọn ènìyàn wọn yẹn ní ìgbà yẹn, láàrin àwọn ikọ̀ àti ìríjú wọn, láàrin àwọn èèyàn wọn. Èṣù láàrò, èṣù kì í ṣe òrìṣà tí àwọn ìgbàgbọ́ pé o. Èṣù kì í ṣe òrìṣà burúkú o, kì í ṣe ènìyàn. Sátánì yàtọ̀ sí èṣù o. Ọlọ́mọdé arógun àkóbá. Èṣù ó jẹ́ ìríjú Ọ̀rúnmìlà. Òun ló ní ìkéré tó fi ń ṣífá lọ́wọ́. Òun ló ní ìkéré ilẹ̀kùn fá. Òun ló mọ oríta mẹ́ta àbí tí òun ló mọ ọkàn fá. Òun olùtúmọ̀ àtúmọ̀ Ifá ni, arọ́kin Ifá ni. Tí Ifá bá ń sọ̀rọ̀, torí nígbà ẹ̀kọ́ wáṣẹ̀, Ifá ó jẹ́ akólòlò
èṣù ló lè túmọ̀ gbogbo nǹkan tó ń sọ. Ó máa ń fèdè fọ̀, Ifá máa ń fèdè fọ̀. Ifá pé ó ní oríṣiríṣi èdè, ṣùgbọ́n èṣù ló mọ ìtumọ̀ gbogbo wọn pátá. Ẹ rí i pé wọ́n ń dá Ifá nílẹ̀ Ìgbò, wọ́n ń dá ní Saudi Arabia, wọ́n ń dá ní Saudi Arabia, wọ́n pè ní Shetiu. Wọ́n ń dá níbí ní Amẹ́ríkà, wọ́n pè ní Tarot. Wọ́n ń dá ní oríṣiríṣi gbogbo àgbáyé, ṣùgbọ́n èṣù látúmọ̀ gbogbo wọn. Nǹkan tí Ifá bíbá sọ náà ni ó máa sọ lọ́hùn. Àwọn Greek mythologists, èṣù ló gbọ́ gbogbo èdè wọn tó túmọ̀ ẹ̀. So òun ló dẹ̀ máa sọ nǹkan tí ènìyàn fẹ́ fún Ifá, kí Ifá tó sọ nǹkan tó rí nípa ènìyàn fún èṣù, tí èṣù á wá sọ fún wa. Ọ̀kànléníwó irúnmọlẹ̀, à ń sọ̀rọ̀ òrìṣà, à ń sọ̀rọ̀ àwọn òrìṣà. Ká máa sọ ti Ṣàngó. Ṣàngó jẹ́ òrìṣà tó tí ò fẹ́ ríra, he was a freedom fighter. Ṣàngó dàbí Sunday Ìgbòho, nǹkan ni mo lè fi wé ní nísìnyí ni. Ó jà, ó gba gbogbo ọmọ Yorùbá sílẹ̀ lọ́wọ́ àwọn aninilára eléǹpé ìwà. Ó jà, ó gba gbogbo ọmọ Yorùbá sílẹ̀. Kò fẹ́ràn, kò fẹ́ kéé, kò fẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí. Ó wá ní obìnrin kan náà tó dàbí tiẹ̀ tó ń pè ní Ọya Yalúmọ̀, aláfẹ́fẹ́ iná. Obìnrin gbọ̀nà ọkùnrin sá, olùrànlọ́wọ́ ló jẹ́ fún Ṣàngó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bá wọ àwọn òrìṣà wọ̀nyí tá a wá kó wọn papọ̀ pátá, àwọn là ń tù. Àwọn ló máa sọ fún Olódùmarè nǹkan tí ìran wọn fẹ́ lórílẹ̀‐èdè alààyè. Ẹni eégún bí alẹ́ eégún jọ bí, ẹni eégún bí tó bá rẹ́ sí eégún agbọ́rọ̀ agbẹ́bọ̀ agbé lọ sọ́dọ̀ èṣù ọ̀dàrà, èṣù ọ̀dàrà gbé lọ sọ́dọ̀ Olódùmarè. Ẹtí Ṣàngó bí Ṣàngó agbẹ́bọ̀ tiẹ̀ agbé lọ sọ́dọ̀ èṣù ọ̀dàrà gbé lọ sọ́dọ̀ Olódùmarè. Òun náà ló máa gba lẹ́tà wá. He was the medium man. Òun ni medium between us and God Almighty, láàárín àwa àti Olódùmarè. Òrìṣà là ń sọ pa èyí. So òrìṣà jẹ́ ẹ̀mí ẹ̀rí, ikọ̀ àti ìríjú Olódùmarè tó rí wa táwa ò rí, tó mọ̀ wá tó mọ gbogbo, tó mọ ohun gbogbo nínú ohun gbogbo, láti sọ fún ẹni tó lè ṣe ohun gbogbo láti ṣe ohun gbogbo ní rere fún wa. Nítorí náà ẹ má jẹ́ kí wọ́n ṣì wá darí nípa ìkẹ́kọ̀ọ́. Ẹni tí ò mọ̀ tó ni kò lè darí ẹni. So ipò ibi tí màá dúró ní èní nìyẹn. Tó bá lẹ́ni tó wá ní ìbéèrè, ẹ béèrè lọ́wọ́ mi lórí ìkànnì yìí. Ogbó àtọyín o, ọkàn yín á balẹ̀ o, ìmọ́lẹ̀ Ọlọ́run á tàn, òkùnkùn á ré kọjá, ìgbà tuntun á dé bá gbogbo àwa olóríṣà àgbáyé. Ire o.